tó ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ládùúgbò tí tó bá ṣe ooru ló mú lọ́wọ́ mo kì í pẹ́ kú ooru o ládùúgbò tí tó bá ṣòtútù ló mú tó àpọ̀ gìnìtì o tó bá sì wá sòjò wẹ́líwẹ́lí ní lọ́dọ̀ tí àkó ọ̀rìnrìn mo kí gbogbo apá kú dédé àsìkò yìí ètò kan pàtàkì ló ń bọ̀ lórí ìkànnì tá a wà yìí ní kòpẹ́kòpẹ́ yìí lórí ètò yìí láti máa ṣe àgbéyẹ̀wò ẹwà èdè Yorùbá èdè àṣà òwe àti àṣàyàn ọ̀rọ̀ lóríṣiríṣi lórí ètò yìí pàápàá a ó máa gbé àwọn àlejò kànrìnkànrìn wá àwọn ògúnná gbòǹgbò tí dátọ́ lẹ́nu ògbé nínú èdè Yorùbá a ó máa gbà wọ́n lálejò a ó fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ pàtàkì tó lè ṣe wá lóore gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ wá gbọ́ ètò tí mò ń perí ẹ̀ òun náà la pè àkọlé rẹ̀ ní Yorùbá dùn lédè Yorùbá dùn lédè àṣà Yorùbá ò mà ní parun ẹ̀yin ọmọ Yorùbá níbi gbogbo tẹ́ ti ń wò mí tẹ́ ti ń gbọ́ mi àṣẹ Yorùbá bọ̀ wọ́n ní pé tá a bá dìjọ tò papọ̀ yìí ni o àgbájọ ọwọ́ la sì fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù lórí ìfọwọ́sowọ́pọ̀ yín àti tèmi la nílò kéde Yorùbá má bàa parun ẹ ó máa láǹfààní àti máa wo ètò yìí lórí àtẹ Instagram àti YouTube ẹ kú ojú lọ́nà Yorùbá dùn lédè ẹ kú àfojúsọ́nà.